Olùṣọ́-àgùntàn ìjọ Redeemed Christian Church of God Bàbá Enoch Adébóyè bàbá ti sọ̀rọ̀ o lórí àwọn ènìyàn kan tí wọ́n ṣe àdàmọ̀dì àwòrán bàbá ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó lọ sí Mẹ́kà tó lọ ṣiṣẹ́ ájì. Ìsọ̀rọ̀ ní gbèsè ìsìnkúsí ní gbèdé gẹ́gẹ́ ìhà kẹlẹ̀bẹ̀ ní sọ̀rọ̀ náà rè. Olùṣọ́-àgùntàn àgbà fún ìjọ The Redeemed Christian Church of God ìyẹn ìjọ RCCG Pastor Enoch Adébóyè bàbá ti fèsì fún gbogbo àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ níbi fọ́nrán fídíò àti àwòrán kan tó lu sórí ayélujára tó sì ṣe àfihàn bàbá ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó lọ ṣiṣẹ́ ájì kí ọdún 2024 kó tó parí. Òun ni fọ́nrán fídíò yìí ló ti jáde o tó sì ń ṣe àwọn ènìyàn ní èèmọ̀ wípé ṣé Pastor Adébóyè ó tún ti di aláàjì ni. Ẹ má gbàgbé láti bá wa subscribe. Pastor Adébóyè bàbá ṣàlàyé lásìkò tó ń bá àwọn ọmọ ìjọ rẹ̀ sọ̀rọ̀ níbi ètò ìsìn tó wáyé tí bàbá sì ṣàlàyé lóríṣiríṣi tí ilẹ̀kùn o wípé ara àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run fi hàn àwọn kí ọdún 2024 kó tó parí òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ ẹlẹ́gàn wọn ó dìde bẹ́ẹ̀ ni wọ́n ó sì pọ̀ lọ́pọ̀ yanturu. Ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ yín lórí àwòrán ọ̀hún lórí ayélujára nígbà tí àwọn ènìyàn kan lo ìmọ̀ AI láti gbé àwòrán kan jáde tí wọ́n sì sọ wípé èmi Adébóyè mo ṣiṣẹ́ ájì. Pastor Enoch Adébóyè sọ wípé ohun tí Ọlọ́run sọ fún òun ni wípé àwọn olùpẹ̀gàn yìí wọ́n ó túbọ̀ pọ̀ sí ṣùgbọ́n púpọ̀ wọn kò ní lè la ọdún 2025 kọjá. Ọ̀rọ̀ ọ̀hún ó fẹ́ dàbí èpè ó sì tún fẹ́ dàbí àṣẹ pẹ̀lú. Àmọ́ ṣá o Adébóyè ní bí ó tilẹ̀ jẹ́ wípé kò dùn mọ́ Ọlọ́run nínú bí ẹlẹ́ṣẹ̀ kú bí kò sí wípé ó bá ronúpìwàdà àwọn ènìyàn náà wọn kò lè mú ọdún 2025 jẹ gẹ́gẹ́ bí Pastor Adébóyè. Ẹ ṣeun púpọ̀ tí ẹ ń wo fọ́nrán fídíò yìí. Ẹ bá wa share, ẹ comment, ẹ like, kẹ́ ẹ sì follow, kẹ́ ẹ subscribe. Kò ní í já yín lówó rárá o. Ẹ ṣeun púpọ̀ tí ẹ ń bá wa wò ó. Ire fẹ́nìkọ̀ọ̀kan wa o.